eléyìí tí mo wá kí Zolakas ọmọ Sanni Ọlákúnlé Àkànní okó ọjọ́ bí rẹ̀ ebọ́ lọ́dún ní mọ́dún ẹ̀rẹ́ lọ́dún bí ọdún bá ti dé ìrun elékùkù ní mọ́dún ẹ̀ lálàrè rè àmọ́dún àǹkọ́ bẹ́ẹ̀ lásì ìmọ̀tabo gẹ́gẹ́ bí èjò lásìmọ́ títí ẹ̀ nínú àǹgbá olówó ti fowó sára àánú ọmọ Sanni Ọlákúnlé Àkànní bó bá ti yá gbóhùn mi ò dìde ní ọmọ Ẹ̀gbá ọmọọrọ lọ́kà alákẹjọ bí ọmọ àṣẹlẹ tí mú mi ní kíkankíkan bàbá rẹ̀ ìsàlẹ̀ oró wá sí má dùn ìyúngba ọmọ tẹ́wọ́ gbòye lónìí lẹ́yìn ọmọ fi ìrọ̀gbòye àtẹ ọmọ ẹ̀wà ní bàbá yín mú gbòye nílé Òwu alákẹjọ bí ọmọ àṣẹlẹ wọn máa mú mi ní kíkankíkan kékeré olóró òun apẹ ẹkùn àwọn àgbà wọn sì máa ń paraba àtẹwé àtàgbà kan níbo ní baálẹ̀ ẹ̀wọ̀n apá kòtí owó ọmọ mogun yóò jọ mo fòrò ní pópó oró bàbá yín ti lóhùn ọ̀jẹ̀ mo ro kankan lẹ́ẹ̀bẹ̀lẹ̀bẹ̀ Àkànní mo gbé fòrò ní pópó oró bàbá yín ti lóhùn ọ̀jẹ̀ àsáró jọjọ èmi gbé fòrò ní pópó oró bàbá yín ti lóhùn ọ̀jẹ̀ ìgbà tó wá dọjọ́ kẹrìndínlógún oró bàbá yín bà lókè téńté ó níyàn ọjọ́ kẹrìndínlógún kọ́bọ ló ti bu ọkà ọjọ́ kẹrìndínlógún kọ́bọ ló ti bu àsáró ọjọ́ kẹrìndínlógún kọ́bọ ló ti bu oró gbéyàn tó bu lóró ó mọ̀ ọ́n jẹ ọkà tó bu lóró ó mọ̀ ọ́n jẹ àsáró tó bu lóró ó mọ̀ ọ́n jẹ àṣewòmúwòmù lóró ń ké àgbà tó ṣe wòmúwòmù ó sọ̀rọ̀ jẹni ẹ̀gbá ńlẹ̀ ọmọ ní sára bí agbóhùn àkàlà mo lò ní sọdún ìbànújẹ́ ọdún ayọ̀ lọ́mọ ṣe Àkànní ó ṣe okó àpọ́nlé mi lọ́jọ́ gbogbo Ọlákúnlé Àkànní ó ṣe okó ìnáwó mi Àkànní Ẹ̀gbá ọmọọrọ lọ́kà mo lò ní tòde rùkúrẹ́lẹ́ o Ọlákúnlé mo lò ní tilé rùkúrò òde ọ̀nà gbogbo tó ń rìn sí láyé Elédùmarè oníjí ó dí ọ̀nà gbogbo tó ń gbà arówó Elédùmarè oníjí ó ṣe Àkànní ayé òní mú ọ ìwọ màmá níláyé òní sóde lọ ọmọ aráyé òní jalè kó pé wọ̀nì lọ́lá Ọlọ́run ọba àṣeyé sàmọ́dún ọdún ayọ̀ ló sì rí mọ́ ṣe nínú owó nínú ọmọ ni nínú ayé níkú tí ṣe bá lẹ́rẹ̀ ọ̀rọ̀ Àkànní òní yàn kú Àkànní òní yàn kú láyéláyé.